Olúwa ó ṣé o for this peace. Olúwa ó ṣé o, Olúwa ó ṣé, Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o tó jẹ́ kójú tì wá. Dorcas Adéyínká, mo bẹ́ẹ̀ yọ̀, mo bẹ́ẹ̀ yọ̀, mo bẹ́ẹ̀ yọ̀. Orin tó yẹ kó mọ ọkọ ní pé nǹkan tí mo là kọjá, àwọn kan rà bẹ́ẹ̀ sọ́dá. Orin tó yẹ kó jó orin ẹ̀ nìyẹn, especially lé ní ọjọ́ Sunday. Nǹkan tó yẹ kó máa kọ nìyẹn 247 pé Ọlọ́run dúró tiẹ̀. Ṣé ti rí, mò ń sọ fún kíní kan fún yín pé ṣoore Ọlọ́run kì í gbàgbé wọn. Àti pé ó ṣe é pẹ̀lú good intention o, àti pé ó ṣe é pẹ̀lú bad intention, torí ẹ̀yin nìkan lè réyàn tó ń ṣoore pẹ̀lú bad intention, torí gbogbo nǹkan tẹ̀ ẹ̀ sọ yẹn kò yá wa. Àti pé money laundry àtẹ̀sírí nǹkan tó ń fi ṣe, aṣáàtìrí bó ṣe ń fi impact sínú society, aṣáàtìrí pé Dorcas ń ṣe aládàáni kan jẹ, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sí lẹ́ni, tó ń bu lẹ́ni, tó ń insult ẹ̀ lẹ́ni, gbogbo wọn pátápátá a rí bó ṣe touch life wọn individually. Torí tó bá jẹ́ pé ẹlòmíì ni ẹ̀mí kò nílò ìyá yín, from Fọlá to Tóyìn to àlùjọ gan tó fẹ́ parẹ́ lórí ọ̀rọ̀ ìgan, aṣáàrí gbogbo ẹ̀. Ẹ̀yin sọ pé kò ṣe with good intention, ẹ̀yin ẹ fi intention lẹ̀, Ọlọ́run ọba ló nìyẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ fi judging lẹ̀, ẹ̀yin kò tiẹ̀ ṣe kan náà. Aṣáàrí ọmọbìnrin yẹn ó ṣe tipátipá ni, kò nífẹ̀ẹ́ wọn, ó fi gan fight, ó ṣàṣìṣe kan, èwo lẹ́yìn rí ṣe. Wo Dorcas, ibi tí o gbà kọjá àwọn kan gba bẹ sọdá, because sórí mo jókòó mo wo kíní, mo ní báwo ni ọmọdé ṣe fẹ́ bó ṣe fẹ́ ṣe mọ̀, it's left, right, center, up, down, north, east, west, but nǹkan tó ń pè lọ́lọ́run lélẹ́yìí, nǹkan tó ọmọ yẹn là kọjá within the past few days, mo rí ọwọ́ Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ náà ní báyìí ó ti wá di pé ẹ má get distracted you, a ní birthday tó mọ́. Few days ago ṣe sọ yẹn má bá yín kọlẹ̀ ni, màá bá yín jẹ́, màá jẹ́ kéde kapot. Nǹkan tí yóò àkọjá àwọn kan gbà bẹ sọdá, láì máa sọ̀rọ̀, láì máa tan kámẹ́rà, láì máa ṣe show. Mi ò ní sọ nǹkan tó ń pè ní pé let God fight my battle. Ọmọ yẹn sọ bẹ́ẹ̀ ń jọ yẹn, a dẹ̀ rí báyìí pé a rí báyìí o, let God fight my battle. I'm not going to bu yín, I'm not going to ṣáná sí kámẹ́rà. Gbogbo òkun tó wọ́ rúru, gbogbo ẹ̀ ló wọ́ rúru, àbí báwo náà ṣe máa ń sọ. Torí I don't know how you are going to survive it, because I was like, it's like a premeditated. Kò sí nǹkan tí anybody lè sọ fún mi pé gbogbo wọn ò plan at the same time. Bí lè ṣe ń ṣẹlẹ̀ lélẹ̀ ń ṣẹlẹ̀ gbogbo wọn kàn ṣúra wọn. Bọ́n ṣe ṣúra wọn tán ní gbọ́dọ̀ fi náà àti àrà ó fi scatter everybody. Pé ẹ jókòó, ẹ lọ jókòó jẹ, ẹ fọmọ ọlọ́mọ lẹ̀. Kò bá jẹ́ the worst person in this world, ṣé ń gbọ́ mi, tó bá ṣàti mọ nǹkan tó ń ṣe tí Ọlọ́run fi ń yọ́nú sẹ, ìwọ ṣá máa ṣe. Nínú ilé ìta sọ pé wọ́n sì kó Dorcas sí, ṣé mọ̀ kó sì ṣoore láàrin ẹ̀. Ṣé mọ̀ kọ́ ọmọbìnrin láàrin gbogbo eléyìí, gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀, can you believe bó sì lọ ṣoore fún yàn láàrin bó ṣe ń drag ẹ̀ yìí, ó tún sì ṣoore fún yàn kan. Just imagine nǹkan tó ṣáà ń ṣe. Wo tẹra mọ́, this is a testimony that the Lord is with you. This is a testimony that kíni ìwọ kan wàá wo far wide, wàá wo left right, wàá wo center, àwọn tó wò expect, àwọn tó mọ̀ pé tó bá dojú kíní àwọn pípọ̀ ẹ̀ máa já mi lẹ̀, they stood by you. Gbogbo nǹkan tó ti ṣe ní dáadáa ló dúró fún ẹ. Gbogbo èèyàn tó ti ṣoore fún, torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ understand oore tó ń ṣe, gbogbo wọn ló panupọ̀ tí Ọlọ́run gbọ́ àdúrà wọn lórí ẹ̀. Gbogbo èèyàn tó ti ṣe dáadáa sí, gbogbo nǹkan tó ti ṣe táwa gan ò mọ̀ ní gbangba, nǹkan tó rò pé ó máa gbé ẹ ṣubú, because kò sí anybody tó máa sọ fún mi pé the plan was not to destabilize that thing. Kò sí anybody tó lè sọ yẹn fún mi. Ṣé mọ̀ pé kán plan nǹkan
At first, nobody thought that it was him. Everybody thought that, how come being on him? I said too. I want your phone to copy. And mama that one don't want if you want that content in it. Mama said to daddy. But when people saw it, that this is deeper than Kenny, people realized that, wow. Why? When you're kọ́kọ́ béèrè pé ṣebí Kenny ti parí. I will destroy you. Ton camera. Dìde dúró. Kò sí nǹkan. Mi mọ bí téèyàn méjì ti ń jà tó yẹ pé wọ́n máa fi àléébù ara fún yàn. No. But are we 5 years old? Like it's just at this point, it's ridiculous, honestly. Dìde dúró kò ṣe ṣòfò. Àtẹ̀yàn tó jíjà, àtẹ̀yàn tó jókòó, àtẹ̀yàn tó dùbúlẹ̀. Ẹ mọ̀ bóyá okay orí ìjókòó mo wà. Gbà mí ìwà orí ìdùbúlẹ̀ mo máa wà tí mo máa ṣe ṣó. Kọ́ńtà àti sọ̀rọ̀ ni ọmọ yẹn ò tiẹ̀ dáhùn. Ó ní let God fight my battle. Ó dàbí wo Dorcas wọ́ṣíwọ́ṣí di tèmi gan nìyẹn 2026 but ẹnu mi ò ní jẹ́ máa sọ̀rọ̀ ní ṣá I go talk. Let God fight. Kì í ṣe gbogbo nǹkan tó bá ń gbó gbágbá tó bá ń gbó èèyàn gbọ́dọ̀ máa dáhùn sí. I have to learn that from you. I have to learn that. Ìmílẹ̀ àti pẹ́pẹ́rẹ́ báyìí. Let God fight my battle. Ẹ jẹ́ ń lọ kọ́lẹ̀. Nǹkan tó ọmọ yẹn sọ nìyẹn. Gbogbo bókun ṣe wó ruru tó wà ruru gbogbo ẹ̀ ló wálẹ̀. Tó wá di pé don't let us be distracted. We have a birthday coming. Ẹ̀yin ò mọ ọgbà yẹn tẹ́ sọ pé máa bá yí ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ mọ̀ pé ní birthday. Ṣebí gbogbo nǹkan náà táwọn èèyàn náà sọ fún yín gbà yẹn ni. Ẹ fi ilẹ̀ kíní kan ẹ focus lórí birthday yẹn ṣáà ti fi ilẹ̀ ẹ̀sìn. Ó sì máa níyì ìgbà yẹn tó bá yẹ pé ìgbà tó ń bá yín sọ tó ń bẹ̀yìn lẹ́gbọ̀n. Ó sì máa níyì. Nísìnyí kò sí yìí kankan mọ́ bẹ́ẹ̀. Everybody have seen you for who you are. It's ridiculous. Anybody that talk now, block them. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ máa ṣe show ẹ máa ṣe kíní ẹ máa gbé wa débẹ̀. Ẹ̀yin lẹ wá sọ pé ẹ ṣe mọ́ kò yẹ kó ṣó ti wá tán nìyẹn ni. Màmá má ti jẹ́ kó tán. Àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní update lẹ́yìn ti sáré sá wọlé. Àwọn update mélòó náà ṣì ṣe fún yín. Ìgbà tó ń ṣe update fún yín gan ṣe lẹ́ ń ṣe scavenger hunt káàkiri tẹ́ ń wá update kiri. Tẹ́ ń wá update kiri. Ìgbà tó ń ṣe show fún yín. Nísìnyí báyìí táwọn ọmọ yẹn ti wá takú síbẹ̀ pé ẹ wò níbi tó dé yìí tẹ bá rí update díẹ̀ mò ń kà fún yín yẹn o ilé tó ń ṣe mọ́jú èmi gan wò pé ó ti tó náà ó yá ó ti da bẹ́yẹn àwọn yẹn ò gbà rárá wọ́n ní àwọn ò tẹ̀ ní gbọ́n sí ìmọ̀ ibi tọ́mọ yẹn kò tiẹ̀ fojú sí. Disclaimer lọ́tún disclaimer ló sí ẹ̀tọ́ ajẹ́ ká rójú ráyè rí Ṣọlá pé ṣáà ó ṣàn bára ẹ̀ fà níbi tó ti ń drown ó ṣàn bára ẹ̀ fà níbi tó ń drown sí lórí ìrà tó ń drown sí ó ṣàn bára ẹ̀ fà ní pé ẹ̀yin wèrè yìí ẹ stop now ẹ jẹ́ kémi náà ṣe pé Ṣọlá pé doesn't like when the attention on social media is divided. She doesn't like it. She doesn't like when the attention of social media is divided. She wants all the attention to be on her. Come and crop for the past few days, right? Was anybody to run Ṣọlá pé? So she's just struggling to be relevant. She's just struggling to because anybody to tell dodo ẹ bí ló ń ṣe ta ló tẹ mọ̀ bí òun ṣe ṣó. Torí social media kún ni. But it is well. It is well. Nǹkan tá sọ pé kó ṣẹlẹ̀ náà ni. Tẹ́ ẹ fẹ́ gbà ẹ̀yin gan lẹ gbà. Oníkàlùkù ló dákẹ́. Ẹ̀yin gangan lẹ gbà. Bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ tẹ́ ẹ bá gbà lẹ́rọ ẹ ṣáà ti gbà lélẹ̀. Ìkànnì méjèèjì ni. Moving on to the amebo. Mo rí update mi tẹ́ mi ọ̀ tó kọ update bí alibolivi ni àbí aṣẹ́wó blog ìkàlẹ̀ ṣe lẹ́yìn girls yẹn Ọlọ́run ìkànnì yẹn kì í ṣe èèyàn tó dáa. Ẹni yẹn sọ pé how can a fake profile be revealing another fake profile? Amebo Ọlọ́run ọ̀gá kọ́lọ́ọ̀ ṣàánú. I don't know what you are thinking that will happen. Revealing anybody in 2026 is not going to do shit. Nǹkan tó expect pé tó bá reveal ọmọ ọláọlá. Nǹkan tó expect pé gbogbo ayé máa gbé wọ́n máa jáàkẹ́ wọ́n máa sọ̀rọ̀ sí wọ́n máa gbé family wọ́n gbogbo èèyàn ti fi gbogbo yẹn lẹ̀ ní 2025 jàre gbogbo ta ló ṣe ń ṣe rubbish. Wọ́n máa gbé family ẹ̀ wá wọ́n máa ṣe kinní kan kò tí ẹ̀ sẹ́nibọ̀dì tó rí ẹ pé kí ló kàn án pẹ̀lú ọmọ ọláọlá nǹkan tó bá sọ la fẹ́ gbọ́ ó ti tán.
kí ló kàn wá pẹ̀lú face ẹ̀ kí la fẹ́ fojú ẹ̀ ṣe ìwọ tó jẹ́ pé o hide face ẹ̀ o tún lọ review face ẹlòmíì o tún lọ review face ẹlòmíì does it even make sense ẹ máa dàbí ọmọdé Nigerian girls yìí máa ń ṣe bí King Kong ni but why are you fighting like a kid like that so revealing the face of Omolaola that is I even like the girl you reveal I don't even know if it's Omolaola or not whoever that girl is mo ti fẹ́ lọ follow ẹ lórí TikTok because mo láì gbẹ́nu ẹ ṣe mú yẹn gbogbo ṣe há gbogbo lyrics yẹn sórí ó lè dàbẹ́ fóun ló ń kọrin yẹn gan that is I like that somebody like that ọgbà wà lórí ẹ you can see the expression on her face like àwọn yẹn I love people like that get ọgbà for head the lyrics is sweet the girl's face is nice so what the fuck is the wahala all about all of a sudden revealing people's faces is just I don't know bóyá gbogbo ṣe mọ̀ ó dàbẹ̀ ni pé kéèyàn máa lo old school method ní 2026 nobody cares anymore ṣe rí bẹ́ẹ̀ ṣe ní gbogbo ìgbà yẹn tẹ́ fi jẹ́ King Kong nísìnyí you cannot apply the same method anymore it doesn't work ṣe ló dàbẹ̀ ni pé ẹ ṣe wà ní old age bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó dàbẹ̀ ni pé you people are still in old age nǹkan gbogbo kìíní tẹ́ ẹ lò ní gbogbo fọ́mátì tẹ́ ẹ lò ní gbogbo ìgbà yẹn láti máa fi jẹ́ King Kong kò work mọ́ ń sìn nígbà tó wá reveal Omolaola ṣé social media wá dàrú bẹ́ẹ̀ ni kí ló wá ṣẹlẹ̀ ṣé social media wá dàrú kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà oníkálukú máa jókòó máa ṣe kíni oníkálukú máa wà okay at the end of the day we've see there's so many things of that we've done that we've been there done that no thank you we are not interested kò síyàn tó wá interested in anybody's face what we're interested in is what you put out so ìwọ gan fara ẹ fake profile why are you revealing somebody else's face it doesn't make any sense mi kàn sọ ni pé sometimes gan àwọn èèyàn téèyàn ń wò lókè gan ọpọlọ gan fẹ́ẹ́ lè jìnnà sí yín mo ń sọ náà you cannot allow your team member to be bullying somebody that you claim you are cool with that is it tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ amẹ́bọ̀ lé ni pé kí ni Dorcas ṣe fún ẹ kò sí o tẹ bá wò dáadáa amẹ́bọ̀ fún ara ẹ̀ gan bully ni because ó like láti fi àjẹ èèyàn tó bá ti bù to throw them under the bus that is it Lábìkẹ́ has apologized kó máa dúró show tẹ̀ ṣe fálábìkẹ́ lórí amẹ́bọ̀ ni máa dúró bẹ́ẹ̀ ṣe crop ẹ̀ bẹ́ẹ̀ ṣe insult ẹ̀ ó dẹ̀ lẹ́nu ó dẹ̀ dá tiẹ̀ padà bọ̀ ọwọ́ tiẹ̀ ó dàbẹ́ ni kó dùn yín dáadáa bọ́ ẹ jẹ́ sọ kíní kan fún yín nǹkan tó bá ti yẹ kó wá sórí social media gbàgbé respect o ìtò bá mọ̀ pé o fẹ́ kàn respect ẹ̀ má wà tán show má wà tán live video if you know that you are more particular about respect anybody can wọ ẹnu sí ẹ lára bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ rẹ ló wà lórí social media mo máa ń sọ fún yín so nǹkan tó bá ti mọ̀ pé o fẹ́ respect o fẹ́ kàn fún ẹ níyì stay away from social media stay away from being a speaker so because tó bá búyàn tó bá insult èèyàn wọ́n máa dá tí wọ́n padà náà ṣe rí nìyẹn Bálújó pẹ̀lẹ́ díẹ̀ ṣára ẹ ti wá balẹ̀ náà sí báyìí lẹ́yìn gbogbo orin tó yẹn kí ló wá ṣẹlẹ̀ ń sìn ó jẹ́ lọ bẹ̀rẹ̀ sí í ṣe kápẹ́ńtà kó máa bá wọn kan opó sí ìyẹn má ṣe pé ju iṣẹ́ òṣì tó gbé dání tó tún wá godmother káàkiri tó tún wóbìnrin míì tó máa gbá wọ́n á fún ẹ nìkan nú ewé náà àbí wọ́n á fún ẹ nìkan nú àwọn ewé so jẹ́ lọ bẹ̀rẹ̀ sí máa kan pósí ńsìn lọ bẹ̀rẹ̀ sí máa ta pósí ìyẹn má wà profitable business idea ni mo fún ẹ yẹn ó jẹ́ lọ máa kan pósí ta wàá rówó ẹ̀ dáadáa ní tó fẹ́ parẹ́ lórí ogún ológun yìí lórí ọmọ ọlọ́mọ yìí kò tiẹ̀ yé mi so it is well adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Dorcas Adéyínká mo bẹ̀ yọ ogun yìí wọ́n ti rò pé ó máa kó ẹ lọ́ni but God stood by you ẹ ti understand it so bó ṣe wà ṣáà máa jókòó máa yọ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn náà tó dúró tì kì í ṣe pé tá a bá sọ pé a fẹ́ wò wá Dorcas ìwà ẹ̀ la fi dúró tì but all of a sudden this doesn't make sense this fight doesn't make sense kì í ṣe pé torí pé Dorcas ó da òun nìkan ló dáa jù no kò séèyàn tó wá 100% good náà gbogbo èèyàn ló kù síbì kan but we all know she understand everybody in their own kini knows that something is just not right and the plan is to dismantle that small group mo wá sọ kíní kan fún yín nǹkan kékeré ló máa ń gbé àgbàlagbà ṣubú o bẹ́ẹ̀ ni tó bá rò pé àgbàlagbà ni mí mo lè ṣe lé ó lè yọ gẹrẹ kó yọ ṣubú bó ṣe rí nìyẹn
bílẹ̀ ayé ṣe rí nìyẹn. Ó lè yọ gẹ̀rẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ báyìí kò yọ ṣubú. Mo máa ń sọ fún yín disclaimer, mi ò kí ń ṣe donation, mi ò kí ń ṣe way nation, màá support wọn tí time bá wà, based on nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media lèmi fi ń sọ̀rọ̀. So anybody má wá pé ẹ kọ́ ọmọ odó ni mí, kọ́ ọmọ ṣe kíní kan, mi ì ṣe ọmọ anybody. Mi ò bá Dorcas sọ̀rọ̀ rí, bẹ́ẹ̀ ni mi ì bá sọ anything rí, mi ò ní phone number ẹ̀. So anybody má dé bíbá ẹ̀ kó máa sọ pé odó ni kíní kan ṣe kíní kan. Nǹkan tí ò bá dá kò lórúkọ méjì kò dá ni. Tó bá jẹ́ pé ẹ̀yin náà ṣe é sí bí mo ṣe ń lo iṣan báyìí náà máa ṣe lo ṣan. Bẹ́ẹ̀ ni ẹ lè sọ pé ẹ fẹ́ dismantle group ọmọ yẹn torí pé ẹ fi ìpẹ́yìn ní kíkan bẹ́ẹ̀ ṣe strong tó gan bí gbogbo yín ṣe combine tó bẹ́ẹ̀ ṣe rò pé ẹ̀yin lẹ strong jù at the end of the day kí ló ṣẹlẹ̀ kò sí náà. Everybody stayed with her. That is just it. People stay with her. Ẹni mo sọ pé ibi tí yóò gbà kọjá àwọn kan gbà bẹ̀ sọdá. If you know what was pre-planned for you, wà kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni. Ọlọ́run nìkan ló kó ẹ yọ. Ọlọ́run nìkan ló kó ẹ yọ. Nísìnyí báyìí àwọn tí ò fẹ́ peace àwọn ló wá ń gba peace by force. Torí wọ́n ti rò pé íńtánẹ́ẹ̀tì máa dàrú, gbogbo ẹ̀ máa dàrú. Àwọn tí ò fẹ́ peace àwọn ló wá ń gba peace by force because they cannot even handle it. Ṣé mo pé nǹkan tí mo sọ from the beginning ni ẹ̀yin lẹ sọ pé kó nǹkan dání fún ọmọ yẹn. Ṣé mo nǹkan táwọn náà kó dání fún yín ni. And ṣé mo the worst thing of this thing kì í ṣe àwọn odó nation gangan ló ń sọ̀rọ̀ ṣó yẹ yín. That is the worst thing about all this thing. Àwọn tó ń sọ̀rọ̀ kì í ṣe odó nation. Àwọn tó ń sọ̀rọ̀ is like neutral people. Àwọn yẹn ló ń sọ̀rọ̀ jù. Neutral people tó kì í ṣe odó nation. Àwọn yẹn ló ń sọ̀rọ̀ kì í ṣe odó nation nìkan ló ń sọ̀rọ̀. Because everybody just cannot take that BS. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. It's too much. The disrespect, the insult, the cursing, the manipulations. It's just, we've seen through all these things. Like, come on now. It's way too much. Tó bá gbé chat jáde pẹ́yìn àti ẹ̀ ń chat ṣe bẹ́yìn méjèèjì lẹ́jọ́ ń ṣàbòsí lẹ́yìn ṣe bí lídà méjì ní ẹ̀yìn méjèèjì so kí lẹ́yìn gbé chat ẹ̀ jáde fún ṣe bẹ́ẹ̀ jọ ṣàbòsí ni. Ẹ sọ pé 5 years lẹ fi jà fún. Yes, she stayed with you for 5 years. Ara 5 years yẹn náà ni ọmọ yẹn ò fi tan kámẹ́rà láti insult yín. Ó sọ láti the beginning ọjọ́ tí peace ti wà láàrin ẹ̀yin méjèèjì wípé she will never on camera to insult you láyéláyé. Ọmọ yẹn dẹ̀ stand by it even to the last very end. That is what they call loyalty to me. Because ẹ lè sọ̀rọ̀ tó yẹn síyàn bó màmá ẹ̀ sọ̀rọ̀ sọ́mọ ẹ̀ physical kìíní ọ̀rọ̀ yẹn pọ̀ ọ́ a lè parọ́ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ́ mi ò mọ̀ kọ́ tọ́mọ yẹn ṣe fún yín tó fi deserve ọ̀rọ̀ burúkú yẹn borúkọ ẹ̀ jẹ́ bá group ẹ̀ jẹ́ parọ́ ọmọ wọn bẹ̀ ṣe oríṣiríṣi ọmọ yẹn dẹ̀ dúró with loyalty èèyàn mélòó ló lè ṣe fún yín. Ìyá Ìbàdàn nìyẹn ṣe sọ ọ̀rọ̀ tó yẹn sí Ìyá Ìbàdàn kó tó gbaná lójú yín. Ṣé sọ̀rọ̀ tó yẹn sí Lìsoso gan kó tó gbaná lójú yín. Lìsoso tó yẹ pé ojoojúmọ́ ló ń ṣépè fún yín. It is well. But èmi ń wò pé if that happened and somebody like that stand and did not talk kì í ṣe pé kó sọ̀rọ̀ ọ̀nlẹ́ o kì í ṣe pé kó lọ́rọ̀ yín lẹ́nu. But why? Loyalty tó ní kò lè rí rẹ̀ láti disrespect yín. Nǹkan tẹ́mi mọ̀ sí loyalty nìyẹn. She cannot bring herself to disrespect you. Ṣẹ́rí nǹkan ẹyọ kan péré lẹ máa mú dání ẹ máa sọ pé ọ̀rọ̀ harmony kò fi harmony ilẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú harmony kan. Ṣèwọ́n kan post ní ṣèbí kan share sórí page ẹ̀ ní ó ti tán. Anybody can even share harmony if you think about it. Tí harmony estate bá gbé update síbẹ̀ tó gbé kinní síbẹ̀ tó ń ta nǹkan anybody lè tẹ́ bá click share but ẹ̀ rí a lot of people to share so kò mí ìgbó fẹ́ gbà náà ṣèbó kàn share harmony sórí page ẹ̀ ni. So tẹ́ bá lọ bẹ̀ lè rí 10 people 20 people tó máa share harmony so I think that is just leave that. Ẹ̀yin lẹ ṣáà ń gbowó òun ò dẹ̀ bá yín pín lára owó yẹn so leave her alone. If you say she want to be sharing harmony let her share harmony. It's just sharing. Anybody can share harmony. It's a public page. And she said she don't want to reveal some things about the advert for harmony, the sharing of harmony. But it's off social media. Why? Out of respect for you. Out of respect for you. Me, respect I don't know.
Not going loyalty. Even at the very end, they throw her under the bus. She still stand and say she will never on the camera for you. She stand by her words. When was up when you're made on social media, you to draw by their words. There are some things you don't see that we will see. And you know you can read that go kawa gan to so pa fe laju la fe ri nkankan. Because said dàgbà jù wá lọ. Wọ́n tó mọ̀gé bá ń gbégi ń gbó, àgbà ló máa mọ ibi tó máa wọ́ sí. But we thank God. Gbogbo ogun ti ṣẹ́, ogun tó dẹ̀ ti ṣẹ́ kò ní gbérí mọ́. And this will serve as a lesson to all of you Odo Nation. Ó ti ẹ̀ dá pé ẹ̀mí ń gùn ju bẹ́ẹ̀ ṣe mí ń gùn yẹn lọ torí nǹkan ò bá ti bàjẹ́ jẹ́ léyìí lọ. Bẹ́ẹ̀ni, tó bá yẹ pé all of you, you are just inside them. Tẹ́tí rò pọ̀, tẹ́tí dàpọ̀. Tẹ́tí rò pé this is our people o, kíní kan ṣe kíní kan. Nǹkan tí ò bá jáde, nǹkan tí ò bá túlẹ̀. Èèyàn méjì péré tó wá bá màmá tú àṣírí wọn nínú Odo Nation. Bẹ́ẹ̀ni, màmá tú àṣírí wọn náà. So, àtẹ̀dúpẹ́ pé ẹ wà discreet bákan. But at the same time, ẹ máa dúró sáyé yín, bọ́gà yín ṣe sọ. Ẹ dúró sáyé yín. Ìta ò rọ́gbọ́, ìta ò dáa. Ẹ dúró sáyé yín. If they show you, ẹ máa show love from afar. Bẹ́ẹ̀ni, ẹ show love from afar. Bó ṣe rí nìyẹn. Ẹ sọ pé wọn ò jà fún yín. Àwọn tó tún jà fún yín tó tún wà bẹ́ẹ̀ náà, ẹ tún mú wọn bú náà. It is well. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ogun ó dẹ̀ ti ṣẹ́. Ogun tó dẹ̀ ti ṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run kò ní gbérí mọ́. Let everybody move on. This will be my last video concerning this. Provided if tí ẹ bá tún dọwọ́ rú. Ṣé rí pé I'm fair, I'm frank. Provided tẹ́ ẹ bá tún dọwọ́ rú. Because Dorcas is being tamed like that. She understands her feelings. She's not always in her feelings. She's not having hormonal imbalance. She Abby, she can take care, she can control herself. Dorcas is not the problem here now. You understand? Alujo, Amebo, Mama, and she stand. She don't have any way to go to. Can you met our masha? Come on, who did to rope and gas, baby? It doesn't move me. At the end of the day, let's move on. You have a birthday, don't be distracted. Alujo no one double. Lord. Ṣé rí social media ilé ọgbọ́n ni o. Wọ́n ní mo sọ pé mo ti kọ́ nǹkan kan lára Dorcas. Kì í ṣe gbogbo ajá tó bá ń gbó èèyàn gbọ́dọ̀ máa dá lóhùn. Just relax and get. Wọ́n ní mo sọ pé gbogbo ẹ̀ pátápátá gbogbo ariwo within a week. A week gan ò tí pé tó ti wálẹ̀. Nobody want to hear this next week. Nobody want to hear anything next week. That is it. So, everybody bá respect ara wọn tó dúró sáyé ara wọn. Ẹ ti ṣe fẹ́ nú yín. Àbí tẹ́tẹ́fẹ́ nú ẹ̀. So, everybody dúró sáyé ara wọn. Torí ọmọ yẹn dúró sáyé ẹ̀ kò ṣe nǹkan kan kò sọ nǹkan kan yín náà dúró sáyé yẹn. Bó ṣe rí àwọn tó ti wà in between yẹn tó ti fi wá yín hàn. Àwọn yẹn ò ní dúró sáyé ara wọn torí they are either ewé and they are either odó. Irú àwọn aṣẹ́wó plug yẹn, àwọn Bolivia yẹn, àwọn yẹn ò tiẹ̀ gbádùn. They will update. Àwọn eléyìí ò ní update pé hidden update àbí kọ́ máa ju sub kékèké. Ṣé mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nìyẹn sub kékèké. Àwọn eléyìí máa full sub báyìí náà máa jù síbẹ̀. So ẹ lè dá àwọn ọmọ yẹn mọ́ odò torí àwọn yẹn freelancer ni wọ́n. They stand gidigba. Irú àwa ìbáyìí freelancer ni wọ́n. Nǹkan tó bá ṣẹlẹ̀ lá máa ganu sí. Respect to everybody. Tó bá yẹ pé Dorcas náà ló ṣerú nǹkan tí màmá ṣe. Òun náà máa jẹ gbà ó kò tiẹ̀ tó bẹ́ẹ̀ gan. Kò tó bẹ́ẹ̀ gan. She's a well-mannered girl. Ìyá ẹ̀ kọ́ dáadáa. Ọlọ́run. Ìyá Dorcas ó kọ́ dáadáa. Well-mannered. So, provided if you respect your... Àlùjọ tó bá tún di ọ̀túnla kò tún release orin. In fact, èmi gan ni kò release orin. Wà á tún sì jẹ̀yà ẹ̀. Bó ṣe rí ni. Àwẹ̀ òjijì tó ń gbà all of a sudden ni gbàgbé kò lè gbà. Má tàn rẹ jẹ. Nǹkan tó bá wù ẹ́ kó fà kò lè gbà. So bá ìwù ẹ́ kó release orin a máa analyze ẹ̀ bẹ́ẹ̀ ni. Because at the end of the day
you are still a lazy man that depend on a woman's money. That is it. So the conclusion there is very sharp and precise. You were hungry because ibi tó ti ń gbowó ọwọ́ ọmọbìnrin tó ti ń gbowó owó sì zì ń bẹ o torí pé o fẹ́ ṣiṣẹ́. That is the summary of your own life and your own hunger. Kò sí nǹkan tó lè sọ. You are bitter and pained because maga ti ṣẹ́jú, bèbí ti lajú, maga ti ṣẹ́jú. Àbí kẹ́lẹ́mẹ́lẹ́ bèbí ti ṣẹ́jú. O lè maga ọmọ lọ́mọ mọ́. Nǹkan tó ń dún ẹ̀ nìyẹn. That's that. Ẹ jẹ́ a máa lọ ẹ̀yin èèyàn mi. God bless you. Have a wonderful Sunday. Bye.